bismillah. bismillah asimi شفاء كل الأنام محمد خير الخلق ولا لزوي الكرام كل شيخ المنير بكل شر الأجوم وكل ما في الأفاوي كذا جميل أنامي أنت فصيح لساني أنت فصيح لكلامي ثم سليم لجناني من بين إذي وجاني بسم الله الإلهي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين awani الله wájú ta ọ̀rẹ́ mi dákun ẹ bá ń kó níwájú àwọn àgbàlagbà ń bẹ̀ yẹn. أكرمك الله ìyá wa kí lẹ fẹ́. إذا أملت من مولاك قربا gbàtọ́ já sí pé ìṣẹ́jú márùn-ún ni. kò jù bẹ́ẹ̀ lọ. فجدد ذكر خير الأنبياء ayakum ẹ jẹ́ ká fi ṣe àdúrà. فصل عليه أول كل قول ẹ jọ̀ọ́. وآخره بالصبح والمساء. jẹ́ àṣẹ báyìí sámú àrùsù. jẹ́mi gbogbo owó gùn. àwọn àfáà wa pọ̀ níbí. a sì gbọ́dọ̀ kí wọn. ìṣẹ́jú márùn-ún ó sì kí wọn gan. أكرمك الله أيا علماءنا دمتم بخير bàbá mi ayára. وكان الله دولتكم أداما وكان الله دولتكم أداما. ẹ jọ̀ọ́ olóríire kó bá ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ ṣe tá a gbóhùn sókè báyìí. إذا شئت أن تلقى إلهك سالما عليك بأخلاق النبي محمد. mo já sí pé ìgbà fún tá a ní fún yín Insha Allah. kò sẹ́rù ń bẹ̀. ń sàkọ́tọ̀ sábì sàkọ́tọ̀ lìbàkì. أكرمك الله. gbogbo olóríire kì í fẹ́ kó olóríire wájú ó ṣubú tó bá ilé ṣubú ó ṣubú tẹ̀lé. لا إله إلا الله. tí n bá fi yín kí gbogbo àwọn àfáà tẹ́ńjálá àfà. orí ní àyín sẹ́ni tí ì rí tí ì gbọ́dọ̀ má dàá kọ. لا إله إلا الله. mo fi bàbá Bàyání mo fi bàbá wa àgbà bàbá ń kọ̀rọ̀. bàbá ní kọ̀rọ̀ أدام الله آياته. bàbá Sheikh Abdul ayára أدام الله آياته. mo fi wọn kí gbogbo ẹ̀yin àfa ẹ̀dá kun asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته. ó kọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ nú ọ̀rọ̀ mi nù. أكرمك الله. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì bàbá wa Modibo شيخ asultan sallallahu fil hard. ما شاء الله. ẹjọ́ nítorí Ọlọ́run. السلطان ذل الله في الأرض. ayára قواكم الله. ayé ló bàjẹ́ náà làánú òfin gbádùn bí àwọn ti jẹ tata náà mọ́. لا إله إلا الله. sàràpá ti gba ìjọba lọ́wọ́ àwọn ọba wọn ń pàṣẹ fún wọn ni tí ò ní jí ó tò náà nù. إني bàbá wa الله. Modibo شيخ àdúrà ní sèfẹ́yìn náà gbogbo bí tí bàbá Bàyání bá wà àwọn ìgbìyànjú pé a tún fẹ́ ṣe wá sí ń bẹ̀ mọ́. شيخ والله يعصمك من الناس. arbaatun la yashbi'ani min arba'i. bàbá أكرمك الله. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nu kí n sì kí olólùfẹ́ mi. bàbá Lojatuntun. àwọn àfa àgbà àwọn tààrà. tí ò bá yíwọ́ tí ò dàrú bàbá Bàyá nǹkan mẹ́rin kan ń bẹ wọ́n ti lẹ̀pọ̀ ní o.
àfi tó kádàrá ọmọ ànábì ádámù ta ló sọ fún ọkọ ọmọ ànábì ádámù ò lè dànkẹrù Allah. bí wọn bá lè ba nǹkan jẹ́ kúlẹ̀ àwùjọ bẹ̀rẹ̀bìlì falaki ò ní wáyé bẹ̀rẹ̀bìlì nẹ́ẹ̀sì ò ní wáyé omi tí ń bọ̀ láti sánmọ̀ ayára funfun ni ilẹ̀ ni ó yí kádàrá ẹ̀ padà. La ilaha illallah. bó ti funfun bí o bá sọ̀kalẹ̀ sí yóò da yé ẹ̀rù. làfààfin ní àrùbáàtún la yashbihani min àrùbáyé hardun min matar. tí ọ àbá fi ọwọ́ fa àgbákò bá ti fi fa yìí tí ò sí dùnú mọ́ gbogbo ayé ti mọ àsìkò tójò máa ń rọ̀. Allah. wọ́n ní ṣé ewé báyìí lọ wá àsìkò òjò báyìí lọ rí. ewé rin ni. ẹ lè lọ sá síbẹ̀ mọ́ toró ti dojúrú. tọ́. ilẹ̀ àtomi wọ́n lẹ̀pọ̀ ni nínú kí ẹsẹ̀ ó yí padà àbí kí nǹkan kan ó yí padà níjọ́ tí ilẹ̀ ò bá rómi mọ́ inú ilẹ̀ ò ní dùn bómi náà ò bá sọ̀kalẹ̀ sílẹ̀ mọ́ àwọn méjì ò ní jọ gbádùn ara wọn ni. La ilaha illallah. àkọ́kọ́. ẹ̀yin ni ń ṣàdúrà fún. wà ń sà min zakar. tọ́ ó débẹ̀ ọ̀nà. Wa unza min dhakar. sufi wo tọ jẹ́wọ́ fún wa pé kan ṣe ọ. ó ní sufi lòun òun ò fẹ́ gbọ́. ẹ̀yin yá wa ẹ fẹ́ ká sọ̀rọ̀ látọ̀fà bẹ́ẹ̀ bá fẹ́ pọlọ ló tóbi. Allahu akbar. à ń ṣàdúrà fẹ́ tó ni wá ní bẹ́ẹ̀ yẹn bá ń kí ọmọ dà lóhùn. Akramakallah. Wa unza min dhakar. bàbá ń kọ̀rọ̀. Adana Wa unza Allahu min dhakar. ayatahu. Wa unza min dhakar. ìṣẹ́jú mi sì ti fẹ́ pé torí ẹ̀ ni mo fi ní sọ̀rọ̀ ń ṣàdúrà ni àmì ẹ̀jẹ̀ ń ṣàdúrà fọ́ ga wa bàbá Yasin Baba Madibo. ẹ bá bàbá mi Yasin láàyè kan jòkó Akramakallah. bàbá Madibo ń sáré ya bí àdúrà ń bẹ̀ ń pé wà ń zá Min zakari dhakar. bàbá ya èyí gbọ́dọ̀ ṣe sufi débẹ̀ wọn o ó yíwọ́ ni tí ò o bá yíwọ́. Akramakallah. gbogbo tí sufi ó sì wo lọ fẹ́ ṣe débẹ̀ ọ tó bàbá lókè lọ́ọ̀ ni. ọ̀ lè tó wọn. kódà níjọ́ tí bàbá mi lọ́fà àwọn sufi àgbànú tí wọ́n wá kí bàbá tó bí bàbá wa Bayani wọ́n wá ní ayára ṣé ọjà mi wá ní fún mi ń tùràrè bàbá wa ń dààmú àwọn ẹni ọlọ́run wọ́n ní ò sí tùràrè nù lé mọ́ ọmọ ẹsẹ̀ ni bàbá Bayani kò sí bájà. Alhamdulillah. ṣé òwa ní kò ní tùràrè kẹ̀. nínú ilé yìí. kí wá bàbá ọmọ ẹgbọ́n nísìn ẹ dákun ẹtú kìíní ìsìn àti lóhùn púpọ̀. ó yá kéke wá. Akramakallah. ṣé ọjà mi wá tọ̀ sínú ke. Bulala. ọ̀rọ̀ nu tíra kọ ọ̀rọ̀ àlìkíyàmọ̀ kọ Sàbúrà bàbá ṣé kọ́. òjá mi wá sílé bàbá mi Bayani Sàbúrì. bàbá tó bí bàbá Bayani ń bẹ láyé ńjọ́ náà La ilaha ọ̀dọ̀ wọn ni wọ́n wá illallah. àwọn àtọ̀ sínú òkè náà àwọn náà mọ tí wọ́n pè nígbà tí bàbá ti mi rí pé bẹ́ẹ̀ ni nígbà tí ó ṣẹ́jú mélòó kan inú ilé ó ti kún fún tùràrí. Allah. wàhálà mi nazari wà ọ̀nza mi zakari gbogbo ń tẹ́ lò láyé gbogbo ń tí máa mú àpadà sí ibú yí ní padà sí bí ó ti fẹ́ ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí. Amina. kò sẹ́ni tó lè sàmí. Amina. àárọ̀ yín ọ̀sán yín à ń lọ ọ̀rọ̀ lẹ́málẹ́ ọlọ́njẹ́ lò kó pẹ́. Amina. níjọ́ tí bàbá wa níparí títí bàbá nù bàbá Baba Bukola Madibo. wá sọ́fà bàbá Saraki gbogbo ọ̀fà wa pé gbogbo àwọn àfa ńláńlá pé gbogbo àwọn ìyálọ́jà pé kò sẹ́ni tí ò pé ń bẹ̀ jọ́ náà olúkálùkù wa náwó sókè bàbá ń tẹ̀mí fẹ́rẹ̀ bàbá ń tẹ̀mí fẹ́rẹ̀ tẹ́ ẹ bá ti fẹ́ mi lé gbogbo ìbùkátà àwọn mi àfa tún yá. ńláńlá wọ́n sọ̀rọ̀ bàbá Madibo ọ̀rọ̀ wa kàn mí tọ́ ìyá ikú òun ajú mi kí lẹ́ ń fẹ́. torí ọlọ́run Ayakumullah. ẹ má sùn má transformer. mo wá náwó báyìí mo ní bàbá sáà lè sọ̀rọ̀ sàlẹ̀ bá yín sọ̀rọ̀. wọ́n ní kí n sọ̀rọ̀ mo ní alátiṣe ní ni kó mà ti ṣe àárẹ̀ Allah. mo ní tó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ṣeé ṣe kí n wọlé ó ṣeé ṣe kí n má darí wọlé padà bàbá ayára ó ṣeé ṣe kẹ́ ẹ ní ká máa gbé mi lọ lọ́rin torí láti ẹ̀yin bí lẹ́ ń o. pàṣẹ ń jọ́nà lọ́hùn tọ́ Bukola Saraki wa mi rí báyìí owó kè. wọn àjọ ríra rí ìjọ ńlá jọ ríra Allah. mo wá ní bàbá mo ní gbogbo téèyàn bá ń ṣe béèyàn bá pa kó tọ́ ni o bí ò bá tọ́ yóò dẹrùn onígbìn ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ń tọ́ Allah. èyí tọ́ bẹ́ẹ̀ ṣe jòkó yìí ó yẹ kéèyàn mẹ́ta ó máa ti ẹsẹ̀ yìí kó máa rọ́ka ọ̀tọ̀ lẹni tí ó máa tẹ ẹsẹ̀ tí ó yìí máa tẹ̀yìn ẹ lẹ́yìn. wọlé ẹni tí ò dá yín mọ́ ó tún kọlù yín. La ilaha illallah. mo ní ìyàwó mẹ́rin ló sì ní tọ́ níjọ́ tó fẹ́ àyàwó mẹ́rin wọlé lójú rẹ̀ fọ́ làsákàrí rẹ̀ náà rọ̀. tọ́ transformer ò ní ná mọ́. àdáwọ̀dé
wàhálà dé. ó wá kú àwọn ọmọ ìyá alátiṣe kó máa ti ṣe ara ẹ̀. Insha Allah. àwọn ọ̀rẹ́ wọlé ọmọ ìyá dé. aláwàsá aláàrùn àwọn ẹ̀dá níjọ́ bá yíwọ́ ẹni tó súnmọ́ ní òkò padà. a wí fún ọ ní ògbọ́ sọ̀rọ̀ ìpáyé straight ni. nígbà sọ̀kalẹ̀ sádùá ti sin àdúrà tí wọ́n ní í ṣe. tọ́ o tó ó bẹ́ẹ̀. wá pe àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó pa àwọn ọ̀rẹ́ ẹ̀ ó pe àwọn ẹbí ẹ̀ bàbá mọ́dígbò ó ní wàhálà dé alájà kínní alájà kejì alájà kẹta alájà kẹrin àfihàn wọlé àìgbọ́sẹ̀ wọn wo àárínà rí wọn mọ́ àsákàrí náà ò ṣiṣẹ́ mọ́. La ilaha illallah. kí la ṣe bó la yanjú ó wọn wá báyìí. pe àwọn tó rò pé wọ́n fò nímọ̀ràn re ẹni àkọ́kọ́ náwó sókè bọ̀dá. ó ní bàbá tí n bá ní ká ṣe ń gbó ti yíwọ́ báyìí tá a sì ń jọ́njọ́ mọ̀ ìyá kan náà nǹkan yín nǹkan ẹ mi jẹ́ ni. mo mú alájà kádíjà kémi ó máa wọ yàrá àwọn ẹnìkan ò ní máa dánwò dé náà nù ẹ jẹ́ máa sáyàn wọn ẹnu mi bò. ẹnìkejì náwó sókè tọ́ ẹ̀gbọ́n wa dáadáa ẹ jẹ́ mi ó mú alájà sífáwù alájà sífáwò yẹ mi. ń mójútó wọn ayé ò ní máa ní sọ fún yẹn àti láti lásà ìkankan náà bàbá ni. wa darí kodò báyìí tọ́ àwọn tó jásí pé jíjẹ múmu wọn ọwọ́ òun ni àdánwò dé wọn ò tiẹ̀ sán náà báwo ló ti kó nu àdánwò ọ̀nà báwo làwọn ṣe jogún tóun ò tí ì kú ni wọ́n ń san. Wa man ahabba waliyan aliman wari'an. ó ní ẹ̀ ń wọlé lọ ẹ wọlé lọ. ẹjọ́ láti ṣe mí ẹjọ́ mà ti ṣe ara mi ẹ jẹ́ n ronú. ń pè yín padà. tọ́ ẹ má jò pẹ́ o. bàbá lọ́jà tuntun ó wá dorí kodò báyìí naam. níbi tí ń ronú lọ́wọ́ onílàgbà sáré wọlé ẹ̀bẹ̀ pa àgbàlagbà àjọ àwọn agbádá ni wọ́n wọ̀ wọ́n wọ kẹ̀mbẹ̀. wọ́n sì wọ ṣòkòtò sákélé báyìí tọ́ irú ètí bàbá mi lọ́fà máa ń wọ̀ ni láǹgbà sá wọnú abẹ́ ó ṣòkòtò. dúró ní dèdè bíi àsákàrí. tọ́ bàbá ní èéṣe jáde ewolé léyìí ewúrẹ́ wọlé ó ní wá aláwo ikú nù. ní lè ń bọ̀ àmọ́ tó ọba ti lè lé òun jáde àsákàrí rẹ tí ò ṣiṣẹ́ mọ́ fún àyàwó mẹ́rẹ̀ẹ̀rin lónìí ni ó nàró. tọ́ Wa solution wa man lọ́nà kan. ahabba waliyan Solution wa aliman lọ́nà kan. wari'an. lábẹ́ bẹ́ẹ̀ ìdálóhùn pé he àsádé tọ́ balabala kí ló dé. oúnjẹ mi wọ bí nísìn tó o bá lè jáde tí ebi ò pa mí lẹ́nìí ojú rẹ tí ò rí náà òní náà ni ó rí náà lẹ́kànnà. Laqad ahabba rasulallahi Ọ̀rọ̀ dàdánwò. zal fadli. ọ̀rọ̀ dìbò mi ò ní wáàsí àwọn wáàsí rẹ̀ gbogbo ó wá ọ̀rọ̀. dorí kodò báyìí ọ̀rọ̀ wá di hasbunallahu Wa ni'mal wakil. tí ò jẹ́ yín oṣù búnú sẹ́yìn rò pé múkèso bó ti rí nù ń bọ̀. Wa man ahabba ẹ waliyan. fọlọ́run rẹ̀ ni ọlọ́run wá tú àṣírí yín kan fún mi lónìí in regret pé mo dáhùn lónìí Allah. ń bọ̀ abẹ́ níbi tó ti dorí kodò náà ló ní ọ̀dà náà tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ṣe bẹ́bí ní pàwọ̀ àṣà tọ́ ọ bá sì ti rí Yakumullah. ntọ́ jẹ́ kí ló tún kù. ṣe tó bá ti jẹun sóbò kárí ó tán ọ̀ jẹun nísìn ọ sì yó èmi ò rí làǹgbà o àmọ́ ọ̀ jẹun ń fún ọ lóúnjẹ. ẹ̀yin ọmọ ẹ lọ kó òròmọdìẹ tó wà lẹ́yìn kùlé èyí ẹ tó lọ sẹ̀ kó wa pamọ́ ẹ̀kọ́ ọmọ rẹ wá. wọ́n kó kalẹ̀ àṣà gbé Ó yá ó jẹ gbé. ó tún gbé èyí tí ó gbé lọ ní ebi tí òun ti yó báyìí ó yá wá dúró mọ́ wò ń báyìí àṣà wa gbé ọwọ́ ẹ̀ fa o fi fatẹ́gùn sí lójú. ó ṣẹlẹ̀ kẹta báyìí ojú bàbá lálẹ́ kan náà wà. Allahu akbar. gbogbo nǹkan lọ́ọ́ máa ń dẹ́jà nígbà tó rí inú ilé wọ̀. Wa ó man nínú tíra wo ló wà? ahabba waliyan aliman wari'an. Laqad ahabba rasulallahi zal fadli. bàbá mọ́dìgbò àṣà lọ bẹ́ẹ̀ ojú rẹ̀ là ó yá láǹgbá jáde. ó kú àdéhùn onító àṣà ti lọ kò pọ̀ jẹ Ó òun yá. sì ti rí náà jáde. pàfọ́ọ̀mù tiẹ̀ náà oníṣó ti lọ ó ló ti Ó lọ lọ. ló bá gbé orí òkè guam ó là á mọ́ kínní lẹ́ẹ̀kínní ó transformer. gbórí òkè lẹ́ẹ̀kejì ó dán Ó mọ́ fi kínní kàn. lẹ́ẹ̀kejì ó dẹ́ lẹ́ẹ̀kẹta báyìí Wáyà ó tó kanra nàró wọn. ó nàró wọn wọn. La ilaha tọ́ illallah. mímọ̀ rẹ ọlọ́run. ó mímọ̀ rẹ wá ọlọ́run. tọ ilé kínní ó tọ ó yàrá wọlé kejì kejì. ó tọ ó yàrá wọlé kẹta kẹta. ó tọ ó yàrá wọlé kẹrin kẹkẹ. gbogbo àdáwò tí máa ń bá ni tí mùnáfìkì máa fi ń sọ pé ẹ̀yin ẹ̀sà máa wòrí ńbọ̀lẹ̀ kówó ń ṣe àbáyé yanjú ẹ̀ Àbáyé náà. ọlọ́mọdé ṣàgbákò rẹ̀. Amina. ẹlẹ́ẹ̀kẹta tí fi lọ jòkó. Akramakallah. bàbá lọ́jà tuntun. Wa man ahabba waliyan bàbá lọ́jà tuntun aliman wari'an. Ameerul Shabaab. bàbá dùnnú. ẹ̀yin ló kù tí mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ wọ́n bá ń fi yín lára balẹ̀. Laqad ahabba rasulallahi zal fadli. bàbá bàyá àwọn kan béèrè wọ́n ní kí ló dé tí kú fi pọ̀
àtọ̀dọ́ Ẹjọ́. àtàgbà. ọmọ kí o Bayani ní sọ̀rọ̀ ẹ dákun Ayakumullah. èé ṣe tí kú fi pọ̀ kí ni ń pààyàn. bàbá ayára kọ́lọ́dé tí wàhálà fi pọ̀ kọ́lọ́dé tí fìjìnà ti pọ̀ táwọn èèyàn ń ṣiṣẹ́ tó ń jẹsẹ̀ wọn. kọ́lọ́dé táwọn àáfàá ẹ gbọ́ pé nàró jábọ́ ibi àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí lọ́ra yín lónìí ni pé man wasola Ayakumullah. illa bihurima wa man sakoto man sakoto illa bitarikil hurima. La ilaha illallah. àwa táwa ń bí ilé kan àwọn èèyàn lè má gbọ́ mi yé ẹ̀yin ẹlẹ́kọ̀ọ́ ti gbọ́ mi yé àwa táwa ń bí ojú 30 lọ sí 20 níjọ lẹ́ẹ̀kan. ẹ wá fẹ́ gba owó fún àbá tí wọ́n jà fà Àbáwá tí wọ́n kọ́ wa ẹ wá gba máìkì fúnra yín. ẹ wá ní àáfàá mi ò sí níkàlẹ̀ gbogbo ọmọ tó fẹ́ soríire láyé àti jàmá ẹ máa mú owó bọ̀ wájú mi bẹ́lẹ̀ yìí bá wá fowó kalẹ̀ ẹni kó dá padà kó kéré. Owó àfáà mi ni. kí ni wọ́n ní tó ọmọ àfáà rẹ mọ́. Wa man ahabba waliyan aliman wari'an. àkọ́kọ́ nu tọ́ ìkànnù àwọn àgbàlagbà ó wá ní abúnáyà ẹ̀yin ń jẹ́ bàbá fáwọn ọ̀dọ́ tẹ̀mí náà wà nù yín La ilaha illallah. torọ́ ọ̀dọ́ lèmi náà ẹ̀yin Shabaab. àbí Ẹ̀yà Shabaab lèmi kọ́kọ́lá. náà ẹ̀yin wá ń jẹ́ Ameerul wa ẹ wá jẹ́ wádìí Ameerul Zakirin àmọ́ ń wádìí báwo lèèyàn ti ga ọ̀nà wo ló gbà mọ́ wádìí bí ó ti ṣubú dé Allah. èyí ṣe tí bàbá Bayani tí ò ṣubú látijọ́ yìí wọn ò sì ní èyí ṣe ṣubú. tí ń dán èyí ṣe tí ń dùn èyí ṣe tí ayára sísà ń pọ̀ sí èyí ṣe tí Ameerul Zakirin ń pọ̀ sí bàbá wa ní èyí ṣe tí ń pọ̀ sí bàbá ń kọ̀rọ̀. wádìí yùn àfa wa pe ọmọ ẹ̀ kalẹ̀ Ya ó ní sọ bunayya. ọ̀fẹ́ pọ̀ láyé ọ̀fẹ́ lọ kọ́mọ́ parẹ́ Allah. ọ̀fẹ́ lójú ọ̀fẹ́ lẹ́yìn ọ̀fẹ́ wà nú ẹni tí ó tẹ́wọ́ sọ́lọ́hún tọ́lọ́hún dá lóhùn mẹ́ta ni mo fẹ́ kàkalẹ̀ tí ń bẹ lára yín Allah. àkọ́kọ́. ó ní sí nàtúlì fákìrì bàbá Bayani asọ́bùrù nítorí yín rí ayé ń bẹ lọ́hùn ká dàbí yín wọn ò lè bẹ lọ́hùn fìtínà tẹ́ pàdé La ilaha illallah. ọlọ́jẹ̀ ń dàbí bàbá Lojatuntun tuntun. ọlọ́jẹ̀ ń dàbí bàbá Bayani ọlọ́jẹ̀ ń dàbí bàbá ní kọ̀rọ̀. adáwọ̀kẹ́lẹ́ ẹ̀ rántí 1980 ni tá a ṣe wáàsí tán ẹni wá ṣe wáàsí mọ́tò ò ní dààmú mọ́ àwọn tí wọ́n bá ṣe wáàsí àánú ò ní mọ́tò La ilaha illallah. lọ́fà àmọ́ àti àwọn mọ́tò. àti mọ́tò Ìgbà àwọn àti téèyàn mọ́tò tọmọ la kí ń lọ ọjà. kẹ́jú jọ́nà sí nàtúlì fákìrì asọ́bùrù gbogbo Allah. àfọ̀ ní sùúrù mọ́ àfàwọn díẹ̀díẹ̀ La ilaha illallah. ẹ̀yin lè sọ̀rọ̀ fún yàn àmọ́jọ́ tí òótọ́ bá kan ọ̀rọ̀ yín ẹ̀ mọ̀ lérí nákàlí ta ló fowó tiẹ̀ jẹun ta ni ń fowó rẹ̀ ra sọ. sùúrù lẹ ní Azaburu. tẹ́ bá ní kẹ́ máa kan tójú yín kàn láyé kò sí ẹni tí ó fẹ́ tọrọ oore tọ́lọ́ ń ṣe fún yín tọ̀ sẹ́yìn tó kàn lára ọmọ kéwù ni sẹ́yìn tó kàn lára ọ̀rẹ́ ni lára obìnrin. sẹ́yìn tó kàn nínú ìlú ni sẹ́yìn tó ẹja dé máa torí ìṣẹ́jú mẹ́wàá lára aládùúgbò. àkọ́kọ́ nù nínú tọ́lọ̀ ń bù yín bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jọ yín kó sàṣe kó ní kò sùúrù ṣe sùúrù. ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ́ bí ẹni náà Naam. kò í dá lónìí ní bọ̀ àdá lọ́la Masha ọkọ rẹ̀ Allah. dá fún ọ ó fẹ́ràn rẹ̀ ni tẹ̀mítẹ̀mí ló fẹ́ràn rẹ̀ ọ sì wá pàdé ẹnìkan lásán torí pé lift rẹ̀ ó sí èsì sí ọ lágbárí lọ́ba kọ́kọ́ rẹ̀ ò mọ̀ ṣe mọ́ ọ ní lẹ́yìn báwọn. tọ̀ La ilaha illallah. ó jẹjà sáínsáín. ẹlẹ́ẹ̀kẹ́ Akramakallah. wazinatul ghina ashukur látọ̀lẹ̀ gínà ẹ lápò èlò lẹ ti pàmì nísìnyí torí ọlọ́run. nígbà tá a ti bẹ̀rẹ̀ nísìn owó yóò kówó àga èmi o ò rówó tẹ́tí ìpàbà yìí o kò ka owó tẹ́ǹtì o tẹ́ǹtì ni àga ni kò kówó decoration o àtúgbà olóko a sì jẹun. àṣẹ ń sọ fọlọ́ ń kó seun ni La ilaha illallah. àṣẹ sinatul ghina ashukur Ashukir. àṣẹ gbogbo èyí tẹ bẹ́ẹ̀ bàbá ehun àṣẹ ló ní sábà lè náwó ẹ̀dẹ̀ ń dìde ẹ̀dẹ̀ ń ná ẹ̀dẹ̀ ń ná ẹ̀dẹ̀ ń ná ǹjẹ́ mi náà ǹjẹ́ òfin tọ́lọ̀ ń ṣe fún ọ dúpẹ́ fọlọ́ ń kó seun sọ dúpẹ́ ẹlẹ́ẹ̀kejì nù ni tọ̀ wala sarafa ní àlà minal islam La ilaha illallah. kò sí tó tó ẹ̀sìn islam àwọn ń rí yín lórí social media tẹ́ bá gbọ́ pé islam fẹ́ ní problem níbí Ẹ sì tàn ṣe. ẹ ní wàá kọ́ tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ wàá kọrí síbẹ̀ wọ́n kẹ́bọ̀n kalẹ̀ ní o wọ́n de ògùn lẹ́lẹ̀ ní o wọ́n ti kó àwọn oníkùmọ̀ kalẹ̀ ní o ṣe ẹ sáfẹ́ kí islam ó ga ẹ̀fẹ́ kó parẹ́ ẹ wàá kọ àyà ẹ wàá kọ Ẹ síbẹ̀ ṣàyà kọ́. nǹkan kan ò ní ṣe islam lójú ẹ̀mí mi. tó bá rí bẹ́ẹ̀ èyí tẹ́ sọ lónìí ò ní jáse mọ́ Amina. èyí ò ní jẹ́ Àṣemọ́. yẹdi tún yẹdi
إليك لكي تمد يديك ويدي لا إله إلا الله 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 مولانا لتوكسني وتوصلني إلى ما إليه رشدي يسن بنا الأزود لنا سنونا طبقات بلدي فآيا أنا وآيا لنا يا صاحب المدد مدد يدي أنا وجميع ما يهوى كمن ولدي عباد الله رجال الله أعين النبي أعون الله وكونوا أعوننا بالله أزانا الزور بفضل الله بقرآن وجبريل وتوراتي وإنجيل وما في أي تنصيب أعين النار رجال الله لا إله إلا الله 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 مولانا لا إله إلا الله 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 مولانا أسينا أتينا pẹ̀lú àṣẹ bàbá wa yára. pẹ̀lú àṣẹ bàbá wa yára. fún bàbá wa tí ń darí ètò. fún bàbá wa Rohid. kafal marihu antara wahaiban lahu waji'un wala isala ulisan. ẹ̀dùn rí ní wíwò. ní wíwò. ẹ̀tún wa da láhán. ẹ̀dá láhán. ẹ̀yin lẹ̀ déjókòó yóò sú wa. ẹ̀jọ́ tutù. ọ̀rọ̀ yóò ní sú ọlọ́run. ọ̀rọ̀ yóò ní sú ọlọ́run. bisimilahi inna a'tayna. bisimilahi rahman rahim inna a'tayna kalkawzara. فصل لربك وانهار إن شانئك هو الأبتر. sì já gbọ́dọ̀ ń tóbi ẹ̀yin èèyàn. Allahu akbar. sọ́lọ́ náà la gbé tóbi báyẹn. Allahu akbar. ta ló fẹ́ lọ Mẹ́kà lọ́dún yìí kó gbọ́dọ̀ ń tóbi kó lókè dáadáa. Allahu akbar. ìwà ń wá ilé rire tí ó yóò bá Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. àmọ́ kí bàbá wa all state. Adamallahu wa yatahu. agbádùn yín púpọ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run mọ́sàájì kẹ́yìn náà gbádùn ara yín. Àmín. Àlùbáríkà ta Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run wọlé àwọn ẹni Ọlọ́run ẹ̀ ní jayé kù sẹ́yìn ẹ̀yẹ́ máa lọ́wájú sí i ni. Àmín. Ala masha Allahu la quwwata illa billah. nígbà tá a kí